Wa alaikum assalam. Ẹ̀jẹ̀ bá dárúkọ yín fún ìgbà àwọn ọ̀dọ́. Orúkọ mi ni Sheikh Musa Imran Hasbunallahu Olúwa Aminu Dens fún gbogbo tí ń bí Ọ̀ṣun State. Wọ́n lè jẹ́ kan nínú mẹ́mbà Ittihadul Wa'izin. Ẹ dákun kí ni nǹkan tá à ń ṣe nílé nìsa? Alhamdulilayi Rabbil Alamin. Èyí tí a máa gbé lónìí fún gbogbo olùwẹ̀ wá nílé. Òun náà ni ìfún bàbá wa àgbà Fadilatu Sheikh Muhyiddin Bello Ajani tí wọ́n jẹ́ oníwàásí àgbáyé gbogbo Ittihadul Wa'izin Islamic preacher àwọn fún bàbá ní Sultanul Wa'izin ọba gbogbo àwọn oníwàásí fún gbogbo tí ń gẹ̀lẹ̀ káàró òjíire àti gbogbo agbègbè àti gbogbo bí wọ́n ti ń sọ Yorùbá láyé bàbá wa Ajani Bello àwọn ní Sultanul Wa'izin nípapọ̀ gbogbo àwọn Ittihadul Wa'izin ní a fi fún wa ilé ìlànà sẹlẹ̀bẹ̀tì ní òní tí gbogbo àwọn ọlọ́lá jùlọ àwọn èèyàn rẹ̀ níyà ní bàbá láwọn àfà tí a pè wọ́n sí ìlú Èkó lórí táwọn ń bẹ̀ ọlọ́run bá sí ní àsìmọ́ fún wa ẹni bàbá ó sì dùn fún wa. Ìmọ̀ràn wo lẹ wá ní fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ àfà orí tí bàbá wa Muhyiddin Ajani Bello tí wọ́n fún wọn tí a fún wọn yìí tí ò bá ṣe pé bóyá bàbá tí wọ́n tó bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ kí wọ́n tó lè ṣiṣẹ́ débi ọ̀rọ̀ Sultanul Wa'izin nǹkan tó lágbára ni ẹ bá fún àwọn àfà nímọ̀ràn. Alhamdulilayi Rabbil Alamin. Ìmọ̀ràn ṣókí tí mo ní fún gbogbo àwọn tá a gbé ọ̀dọ́ tèmi náà jẹ́ kan nínú ọ̀dọ́ ó ní pé ẹyá wo ìgbésí ayé bàbá wa Ajani Bello bí wọ́n ti lu ayé wọn ẹ rí i pé bàbá òwúrọ̀ fún ayé wọn kò dẹ̀ sí àmì ìbanijẹ́rí tí ń bẹnu ayé bàbá pé wọ́n gbá yẹn ni o wọ́n ṣe gbá ni o wọ́n ṣàwo ni o wọ́n ló ń tí ẹ̀dá ni o wọ́n ká ní tí ọ̀dà mọ́ lórí ni àbí inú wa wọn kò sí mbẹ̀ fadakir inna fati dhikra sayadhakkaru man yakhsha káwa náà jẹ́ni tí ó mọ̀ rántí kárántí ọ̀rọ̀ Ọlọ́run kárántí ọ̀rọ̀ àdìsí àdẹ́gbà Muhammad káde jẹ́ni tí ó mọ̀ ìwúrare bàbá wa Ajani Bello nínú nǹkan tá a wò tí gbogbo oníwò tá a fi wò pé kíní ìtọ́sí wọn ò ní pé wọ́n jẹ́ oníwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ò kánjú wọn ò sì balẹ̀ jẹ́ wọn ò báyé jẹ́ táwa náà bá gbìyànjú bẹ́ẹ̀ tá a bá lè gbìyànjú pé ká má balẹ̀ jẹ́ ká má báyé jẹ́ ká má báyẹ̀ lẹ́kọ́ ó ń túmọ̀ sí pé bọ́lá ti ń ṣàánú wọn lónìí àwa náà ń bọ̀ wá dẹni àánú à ń bọ̀ wá dẹni táyọ̀ ọmọ péwò tó bá di lọ́la ìmọ̀ràn mi fún gbogbo ọ̀dọ́ ni pé ká wà ní farabalẹ̀ ká tẹ̀lé ntọ́lọ́ ń wí ká dẹ̀ tẹ̀lé tánibù Muhammad sallallahu alaihi wasallam ká tẹ̀lé tá a bá ṣe bẹ́ẹ̀ àwa náà di olókìkí á dẹ̀ di èèyàn ńlá á dẹ̀ di àlùbáríkà ọlọ́run mọ̀ sí ilé àṣìmọ̀ fún wa ó sì jẹ́ ìgbà gbogbo fún wa. Shukran kaziran wa shukran jazilan. Adúgbò fún yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.